Yorùbá bọ̀ wọ́n ní kọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi àti wípé ọmọ tí a kò bá kọ́ ni yóò gbé ilé tí a kọ́ tà. Pàtàkì ìpèsè ètò ẹ̀kọ́ tó yè kooro fún ọjọ́ iwájú ọ̀la àwọn èwe àti ìlọsíwájú àwùjọ kò ṣeé fẹnu sọ. Ìdí nìyí tí onírúurú ìjọba fi mú ìpèsè ètò ẹ̀kọ́ àwọn èwe àwùjọ rẹ̀ lókùnkúndùn. Nípínlẹ̀ Ògùn, gbogbo akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lábẹ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ láàrin nǹkan bíi ọdún 3 lé díẹ̀ sẹ́yìn tó gorí àléfà yìí wà pẹ̀lú àfojúsùn àti mú ìlọsíwájú bá ẹ̀ka náà, tí ó sì jẹ́ wípé lóòrèkóòrè tún ni ìjọba yìí ń gbé àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan láti tún rí dájú wípé iṣẹ́ ìràpadà ògo ètò ẹ̀kọ́ kò dáwọ́ dúró nígbà kọ̀ọ̀kan. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn kò fìgbà kan káàárẹ̀ lórí akitiyan rẹ̀ láti rí dájú wípé àfojúsùn àwọn ètò pàtàkì 5 ìjọba rẹ̀ dòun láìpẹ́ ọjọ́. Ìpèsè ètò ẹ̀kọ́ tó yegere ní àkọ́kọ́ lórí àwọn ètò pàtàkì ìjọba yìí láti mú àyípadà rere bá ìpínlẹ̀ Ògùn. Nítorí náà, láti rí dájú wípé ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ògùn wà ní ìbámu pẹ̀lú ohun tí wọ́n pè ní Ogun Standard báyìí, gómìnà Ìbíkúnlé Amósùn kò ṣiyèméjì láti máa ná owó tó yẹ sí ẹ̀ka ètò ẹ̀kọ́ ní pàápàá jùlọ nítorí ọjọ́ ọ̀la àwọn èwe rẹ̀. Eléyìí ni ìjọba yìí ṣe lábẹ́ àwọn oríṣiríṣi ètò rẹ̀. Lára àwọn ìgbésẹ̀ àkọ́kọ́ lẹ́ka yìí ni ìṣàtúnṣe àti àtúntò àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ tó ti dàlàpà tẹ́lẹ̀ rí àti ìpèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Bákan náà ni ìjọba tún ra àwọn ìwé ìkẹ́kọ̀ọ́ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ mìíràn fún ìwúlò àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí àti àwọn olùkọ́ wọn nílé ẹ̀kọ́ kówá wọn. Síwájú sí i, láàrin ọdún 3 yìí kan náà, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti san owó tó lé ní 100 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìrànwọ́ fún àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ gíga jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn, Amòfin Ṣẹ́gun Odùbẹ́là, lákòókò tó ń fi àwọn àṣeyọrí ìjọba yìí lábẹ́ iléeṣẹ́ rẹ̀ tó àwọn oníròyìn létí níbẹ̀rẹ̀ ọdún yìí, tún mẹ́nuba ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ìjọba yìí láti mú ìlọsíwájú tó yẹ bá ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn láàrin ọdún 3 rẹ̀ lórí àléfà. Síwájú sí i, ìjọba yìí sì tún ń tẹ̀síwájú nípa sísan owó ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ jáde oníwèé mẹ́wàá rẹ̀ lọ́dọọdún. Ó ti wọ nǹkan bíi bílíọ̀nù 4 náírà báyìí tíjọba yìí ti ná lórí eléyìí. Ìgbésẹ̀ yìí náà sì ti ń lápẹẹrẹ tó dáa lórí ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí. Bákan náà, ìpèsè ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùkọ́ rẹ̀ lóòrèkóòrè tún wà lára àwọn ìgbésẹ̀ pàtàkì tó ti mú ìlọsíwájú bá ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn. Ìjọba yìí sì tún rí dájú wípé kò fi ẹ̀tọ́ àwọn olùkọ́ náà dùn wọ́n rárá, tó sì tún rí wípé wọ́n ní àgbéga lẹ́nu iṣẹ́ lásìkò láì fi falẹ̀ rárá. Gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí ló túbọ̀ mú kí ètò ẹ̀kọ́ dúró déédé ní pàápàá jùlọ láwọn ilé ìwé ìjọba. Ìgbésẹ̀ àkọ mìíràn tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn tó ti gbé lábẹ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ ní kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé 28 káàkiri ìpínlẹ̀ Ògùn. Àfojúsùn eléyìí ni láti tún mú ìpèsè ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn wà ní ìbámu pẹ̀lú ti ìgbàlódé pẹ̀lú ìbámu àfojúsùn kejì ètò Millennium Development Goal, èyí tí ó ń sọ nípa rírí dájú wípé ìpèsè ètò ẹ̀kọ́ wà fún tolórí tẹlẹ́mù kó tó di ọdún 2015. Bákan náà ni ètò ti tò láti rí dájú wípé àwọn olùkọ́ tó pójú òṣùwọ̀n ni wọn yóò gbà sí àwọn ilé ìwé wọ̀nyí láti máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ níbẹ̀. A tún nírètí pé àwọn tó máa kọ́ ẹ̀kọ́ ńbẹ̀, àwọn tó máa tún kọ́ wọn náà, à ń láti bẹ̀rẹ̀ sí ṣe ètò bá ṣe fẹ́ kó wọn wọlé. Ìyẹn ó kéré títí á gbà wá ní oṣù 4, oṣù 5, oṣù 6. So tá a bá bẹ̀rẹ̀ ń sìn, ó mìíràn pé nígbà tí school bá rẹ́dì, a ní rí akẹ́kọ̀ọ́, a ní rí olùkọ́, ìyẹn ẹ̀dọ̀ ní bójúmu. So ní ọ̀dọ̀ wa ń bí àti bẹ̀rẹ̀ sí ṣètò yẹn bá ṣe máa kọ́ àwọn ọmọ yẹn wọ̀bẹ̀, àti bẹ̀rẹ̀ sí ṣètò yẹn bá ṣe máa gba àwọn olùkọ́ tó máa wá kọ́ àwọn èèyàn níbẹ̀. Láti ìgbà tíjọba ti bẹ̀rẹ̀ kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé wọ̀nyí ni ó ti sa ipá rẹ̀ láti rí dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ wọn níbẹ̀
ní sáà ètò ẹ̀kọ́ tuntun tí yóò bẹ̀rẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún 2014 yìí. Iṣẹ́ sì ti dé ibi tó lápẹẹrẹ lórí 15 nínú àwọn ilé ìwé náà. Ọ̀kan mìíràn lára àwọn ìgbésẹ̀ ìjọba yìí lẹ́ka ètò ẹ̀kọ́ tún ní àgbékalẹ̀ ètò ìdánwò alájùmọ̀ṣepọ̀ ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tí wọ́n ń pè ní Unified Examination náà wà. Lára èròǹgbà ìgbésẹ̀ yìí ni láti mú ìṣọ̀kan wà lórí ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ láàrin àwọn ilé ẹ̀kọ́ ìjọba káàkiri ìpínlẹ̀ Ògùn. Ìgbésẹ̀ yìí náà sì ti bẹ̀rẹ̀ sí ní so èso rere báyìí lórí bí àwọn akẹ́kọ̀ọ́ àwọn ilé ìwé wọ̀nyí ti ń fakọyọ láàrin àwọn ẹgbẹ́ wọn lórílẹ̀-èdè yìí. Bákan náà ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lábẹ́ ilé iṣẹ́ rẹ̀ tó rí sí ètò ẹ̀kọ́ tó ń kún ẹ̀ka tó rí sí ètò àbẹ̀wò sí àwọn ilé ẹ̀kọ́ ìjọba lọ́wọ́ láti lè ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ nípa ṣíṣe àbẹ̀wò sí àwọn ilé ìwé wọ̀nyí lóòrèkóòrè ní pàápàá jùlọ lásìkò tí ìdánwò bá ń lọ lọ́wọ́. Àfojúsùn eléyìí ni láti rí dájú wípé ìjọba kò dá ọ̀rọ̀ ẹ̀kọ́ dá àwọn olùkọ́ àti aláṣẹ ilé ẹ̀kọ́ wọ̀nyí nìkan. Alákòóso ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn Amòfin Ṣẹ́gun Odùbẹ́là lásìkò tó ń ṣàbẹ̀wò sí àwọn ilé ẹ̀kọ́ kan ní àsìkò ìdánwò ìparí sáà tọdún 2014 tó sọ̀rọ̀ lórí ojúṣe ẹ̀ka àbẹ̀wò yìí. Ìdí ẹ̀ náà ni pé ká rí pé gbogbo nǹkan ń lọ létòlétò. Ẹ mọ̀ pé a bẹ̀rẹ̀ ìdánwò ti promotion third term unified. A fẹ́ rí pé àwọn ọmọ wọn ń ṣèdánwò dáadáa, àwọn teacher àwọn principal wọ́n ń ṣe nǹkan tó yẹ kán ṣe àti pé paper náà ó ń dé school nígbà tó yẹ kán bẹ̀rẹ̀ pé kò sí wàhálà. Torí díẹ̀ náà la ṣe ń lọ káàkiri láti rí pé gbogbo ẹ̀ ń lọ déédéé. Bákan náà ìjọba tó wà lóde yìí kò fọwọ́ yẹpẹrẹ mú iṣẹ́ ìràpadà ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ nípínlẹ̀ yìí. Ìdí nìyí tó fi jẹ́ wípé ìjọba tún mú ìpèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ dé àwọn ilé ìwé ìmọ̀ nípa iṣẹ́ ọwọ́ yìí jákèjádò ìpínlẹ̀ Ògùn. Pẹ̀lú ìgbìmọ̀ tuntun tó rí sí àwọn ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ nípínlẹ̀ yìí, oríṣiríṣi ètò ni ìjọba ń gùnlé láti rí dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ nílé ìwé wọ̀nyí ní àǹfààní sí gbogbo ọ̀nà tí wọ́n fi ń ṣiṣẹ́ ọwọ́ ní ìlànà ìgbàlódé. Ní ìlànà àti mú ìlọsíwájú bá ẹ̀ka ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ nípínlẹ̀ yìí ní ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tó fi ṣe àgbékalẹ̀ ètò pàtàkì ìpàdé àwọn tọ́rọ̀ kàn lórí ẹ̀ka ìkọ́ṣẹ́ ọwọ́ yìí, èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ irúfẹ́ rẹ̀. Ètò ọ̀hún tó wáyé ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2014 ní gbọ̀ngàn Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library ni wọ́n pe àkọlé rẹ̀ ní iṣẹ́ lóògùn ìṣẹ́. Àfojúsùn ìpàdé yìí ni láti ṣàmúlò ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aládàáni gẹ́gẹ́ bí ọ̀nà àti mú àyípadà rere bá àwọn ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ tó wà ní ìpínlẹ̀ Ògùn, eléyìí tí wọ́n ti patì fún nǹkan bí 20 ọdún báyìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ìpàdé náà, gómìnà Ìbíkúnlé Amósùn, ẹni tí ọ̀jọ̀gbọ́n Ganiyu Ọlátúnjí ṣojú fún, ṣàpèjúwe iṣẹ́ ìṣàtúnṣe ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìgbésẹ̀ tíjọba yìí ń gbé láti pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ nípínlẹ̀ Ògùn. Ó ní pàtàkì ìṣàgbékalẹ̀ ìpàdé ńlá yìí ni láti ké sí àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn, àwọn onínúure, àwọn olókoòwò kéékèèké tó fi dórí àwọn tọ́rọ̀ kàn mìíràn láti dá sí iṣẹ́ ìràpadà ẹ̀ka ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ yìí. Àkọ́kọ́ nù nǹkan tíjọba ń ṣe pàtàkì ní pé ká tiẹ̀ gbọ́ nǹkan tó ń lọ ní gbogbo àwọn agbègbè yòókù. Èkíní nìyẹn, àwa jókòó àwo báwo la ṣe lè gbé ètò iṣẹ́ ọwọ́ lárugẹ gidi gan tó máa jẹ́ pé a lè wúlò fún àwọn ọ̀dọ́ wa, tó dẹ̀ máa jẹ́ pé à ń wáṣẹ́ ìjọba á dínkù pàrọ̀wátá. Èkejì ní ìkẹta, ìjọba á gbìyànjú láti máa tún fún wọn ní àtìlẹ́yìn láti rí pé gbogbo àwọn tó bá ń yá sí pé wọ́n fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ àbí wọ́n fẹ́ kọ́ iṣẹ́ tó lè mú ṣe tán bá kúrò ní iléèwé, ìjọba bẹ̀rẹ̀ sí kí wọ́n lẹ́yìn. Ádà láti máa fún wọn ní ohun irinṣẹ́ ni o, àbí láti máa rí pé wọ́n gbé ètò kalẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ nígbà tó bá parí ẹ̀kọ́ ọwọ́ tó ń kọ́ ní ìpínlẹ̀ wa. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀, alága ìgbìmọ̀ tó rí sí ẹ̀ka ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ nípínlẹ̀ Ògùn, ìyáàfin Doyin Ògúnbíyì mẹ́nubà pàtàkì ìgbésẹ̀ láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn mìíràn
gẹ́gẹ́ bí ọ̀nà àti mú ìlọsíwájú bá ẹ̀ka yìí. Nígbà tí gómìnà wa sẹ́nitọ́ ìpínlẹ̀ Kúnlé Agbósùn ẹsẹ̀ tó ń gbé ìgbìmọ̀ yìí kalẹ̀ Ọlọ́run fún wọn gbélẹ̀ ni o, nítorí àrà tí ìgbìmọ̀ yìí tó ti yẹ kó ti máa dá l'Ogun State kò rí dá nítorí kò sí tó ń jẹ́ ìgbìmọ̀. Òun ló wá fà á tó jẹ́ pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ mẹ́jẹ̀ẹ̀jọ tá a lè fi yangàn nípínlẹ̀ Ògùn ó ti di pàǹtí, kò tiẹ̀ ṣe é fojú rí, kò sẹ́ni kọjú síbẹ̀, gbogbo ìjọba tó ti lọ wọn ò tiẹ̀ wó bẹ̀. So ìgbésẹ̀ yìí ìgbésẹ̀ ọmọ akínni fún sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn gbé láti rí pé kí ìgbìmọ̀ yìí kó wá dojúkọ bẹ̀ yẹn, nítorí tá a bá dojúkọ bẹ̀ yẹn ọmọ tá a tọ́ ó máa kọ́lé tá a tọ́kọ́ tà ni. Lára àwọn ètò pàtàkì ọjọ́ náà ni ìpàtẹ àwọn iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi táwọn akẹ́kọ̀ọ́ iléèwé ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ nípínlẹ̀ Ògùn ti gbé ṣe. Síwájú sí i, gómìnà Ìbíkúnlé Amósùn tún ti ń gbé ìgbésẹ̀ láti rí dájú pé gbogbo ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn ni ó wà ní ìbámu pẹ̀lú eléyìí tí wọ́n ń pè ní Ogun Standard. Iṣẹ́ ìṣàtúnṣe àti àtúnkọ́ àwọn yàrá ìkẹ́kọ̀ọ́, ọ́fíìsì àwọn olùkọ́, ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níléèwé Social Development Institute ní ìlú Ìpẹ̀rù Rẹ́mọ tó jẹ́ ọ̀kan lára àwọn ìgbésẹ̀ tíjọba yìí ń gbé láti mú àyípadà rere bá ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn. Ilé ẹ̀kọ́ náà tí ó wà ní ipò tó kù díẹ̀ káàtó lọ́jọ́ tó ti pẹ́ ni gómìnà Ìbíkúnlé Amósùn pinnu láti mú àyípadà rere bá lásìkò tó ṣàbẹ̀wò síbẹ̀ nínú oṣù kẹfà ọdún tó kọjá. Ní báyìí àyípadà rere ti bẹ̀rẹ̀ sí ní dé bá ilé ìwé náà. Ìjọba yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe àti àtúnkọ́ àwọn gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́, ilégbèé àwọn akẹ́kọ̀ọ́, yàrá ìgbọ̀nsẹ̀, ìpèsè kànga ìgbàlódé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílé ìwé yìí tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn sì ti bẹ̀rẹ̀ sí ní jàǹfààní wọn. Àfojúsùn gbogbo àwọn akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lẹ́ka ètò ẹ̀kọ́ ni láti ṣe ìràpadà ògo ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn nípa rírí dájú wípé ó wà ní ìbámu pẹ̀lú Ogun Standard. Gbogbo àwọn tọ́rọ̀ kàn lẹ́ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn ló fẹnukò wípé lóòótọ́ àti lódodo gbogbo ìgbésẹ̀ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti mú àyípadà tó jọjú bá ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn ni ó ṣe déédéé tí wọ́n sì tún gbóríyìn fún ìjọba. Alẹ́ ní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésẹ̀ tí wọ́n gbé láti encourage àwọn ọmọ wa nípa iṣẹ́ ọwọ́. Iṣẹ́ ọwọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì tá a bá ṣàkíyèsí ó ti ń fade ní Nàìjíríà. Inú mi dùn fún program tí Ogun State Government gbé kalẹ̀ yìí. Ó fi hàn pé gómìnà ta ní ẹni tó nífẹ̀ẹ́ aráàlú tó ń fẹ́ ọjọ́ ọ̀la fún àwọn ọmọ wa ni. Àwọn private sector wọ́n gbọ́dọ̀ ran ìjọba lọ́wọ́. Ẹrù yìí ìjọba ò lè dá ẹrù yìí gbé. Àwọn ọmọ wa ló wà ní inú àwọn iléèwé yìí. Àwọn aládàáni yẹn dẹ̀rẹ́ àwọn ọmọ ló máa lò àwọn ọmọ tó máa jáde láti àwọn iléèwé yìí. Táwa dẹ̀ ṣe lè àwọn Chinese àti Vietnamese àti Malaysian ọmọ ló máa kún wọn wá ni. So nǹkan tó èmi rí sọ ni pé àwọn aládàáni wọ́n jẹ́ ká ṣiṣẹ́ pọ̀. Tá bá ṣiṣẹ́ pọ̀ àwọn ọmọ yìí wọ́n lè kọ́ kíní dáadáa, wọ́n á mọṣẹ́ yìí dáadáa, wọ́n dẹ̀ máa ríṣẹ́. Gbogbo iléeṣẹ́ ńláńlá tí wọ́n dálẹ̀ nísìnyí wọ́n nídìí àwọn technical men láti máa ṣiṣẹ́ nínú àwọn iléeṣẹ́ yìí. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá train wọn dáadáa ní àwọn èèyàn wọn ní máa kó gbogbo àwọn èèyàn wọn wá láti òkèèrè òkè òkun ni bí China ni bí India ni láti máa wá ṣiṣẹ́ bí. So wọ́n á lè àwọn ọmọ èèyàn wa tí wọ́n train wọ́n á lè wà useful fún àwọn iléeṣẹ́. Àfúnra wọn náà wọ́n á lè dáṣẹ́lẹ̀ because iléeṣẹ́ kéékèèké ló gbé orílẹ̀-èdè lékè. So tí wọ́n bá fún wọn tí ìjọba náà wà pàpà tí ẹ̀ ti ń ṣe oríṣiríṣi ọ̀nà láti fi ràn wọ́n lọ́wọ́. So tí wọ́n bá lọ sí Ministry of Commerce and Industry wọ́n lè gbé wọn lárugẹ ńbẹ̀. Tí wọ́n bá tún lọ sí ND náà lè gbé wọn lárugẹ, wọ́n lè ràn wọ́n lọ́wọ́ láti lè dá iṣẹ́ wọn lẹ̀ gbogbo ẹ̀ lè máa lọ déédéé. Àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n ń jẹ àwọn àǹfààní lọ́lọ́kan-ò-jọ̀kan wọ̀nyí tún gbóṣùbà fún gómìnà Amósùn
lórí àwọn ìgbésẹ̀ àkọ rẹ̀ lẹ́ka yìí. ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tá a lérò wípé nǹkan báyìí lè ṣẹlẹ̀ àmọ́ a dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Ìbíkúnlé Amósù fún ìyípadà ọ̀tun tó ń mú wá sí ìpínlẹ̀ Ògùn tá a dẹ̀ ń jẹ́ gbádùn ẹ̀ tí àtọmọdé àtàgbà tá a ń jàǹfààní káàkiri pàápàá jùlọ àwa tá a jẹ́ akẹ́kọ̀ọ́ ní iléèwé tá a wà yìí nítorí bí ọdún 4 sẹ́yìn tẹ́ bá délé ìwé yìí kò sẹ́ni tó inú ẹ̀ máa dùn fún nǹkan tó wà bí iléèwé ṣe rí nípa àwọn building tá a ní káàkiri àmọ́ nígbà tí gómìnà wọlé ó ṣèpinnu ó ṣèlérí ó dẹ̀ múṣẹ́ wípé àwọn máa ṣe nǹkan báyìí wípé ara máa tù wá àdẹ̀dúpẹ́ pé wọ́n mú ìyípadà yẹn wá sí iléèwé wa yìí òun la lè rí káàkiri àpẹẹrẹ ló wà káàkiri yìí nípa iléèwé nípa yàrá táwọn akẹ́kọ̀ọ́ ń sùn sí lóríṣiríṣi à ń rí àdẹ̀rọ́dẹ̀ ṣó jọjú. kí gọ́ọ̀mẹ̀ntì Ìbíkúnlé Amósù tó dé we have 300,000 students but now ó ti increase to 510,000 students now so a lè wò yẹn pé tẹ́lẹ̀ enrollment ó lò nísìn ó ti gbé sókè àwọn aláìní ó ti ràn wọ́n lọ́wọ́ láti mọ́mọ́ wá sí iléèwé. ìjọba Amósù wọ́n ràn wá lọ́wọ́ gidi wọ́n dẹ̀ ń jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n mọ ètò ẹ̀kọ́ wọn dáradára nítorí pé wọ́n ń pèsè ìwé fún àwọn ọmọ láti kà. àwọn olùkọ́ mìíràn táwọn náà ti jàǹfààní ètò ìdánilẹ́kọ̀ọ́ àti àgbéga lẹ́nu iṣẹ́ lábẹ́ ẹ̀ka yìí tún sọ̀rọ̀ síwájú sí i lórí àwọn ètò wọ̀nyí. lọ́dọ̀ tí olùkọ́ wọ́n ṣe gudugudu méje yàrá mẹ́fà bákan náà nípa 27.5% wa tí wọ́n ṣe approve lẹ́nu ọjọ́ mẹ́ta yìí inú wa dùn gidigidi a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ wọn lórí eléyìí. nípa ti owó òṣìṣẹ́ àwọn olùkọ́ ìjọba ń gbìyànjú torí wípé títí di àsìkò tí à ń sọ̀rọ̀ gbogbo àjẹmọ́nú àti owó oṣù ìjọba ti san. ọ̀gá àgbà àti àwọn akẹ́kọ̀ọ́ iléèwé Social Development Institute ní ìlú Ìpẹ̀rù Rẹ́mọ eléyìí tíjọba ń ṣe iṣẹ́ ìṣàtúnṣe rẹ̀ sọ̀rọ̀ lórí àyípadà ńlá tó ń bá ilé ẹ̀kọ́ náà báyìí. ẹ̀kọ́ gómìnà Ìbíkúnlé Amósù kó tó di pé wọ́n di gómìnà Ogun State ni àwọn tí wọ́n ti jẹ́ olùdarí iléèwé síwájú mi ni wọ́n ti